ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. bẹ́ẹ̀ ni Ọlọ́run dúdú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ làákàyè fún yín abẹ́wò pé omi jẹ́ pàtàkì fún ìgbésí ayé ẹ̀dá à ń mu omi à ń fọmi fọ abọ́ à fi ń faṣọ à fi ń wẹ̀ kódà tó ń bá pààyàn lórí omi nìyẹn máa ń mu bàbá àǹfààní wo ni ó wà ní omi láti fi ṣe ìwòsàn. Omi àǹfààní ẹ̀ ló pọ̀ jù omi lè yan àwa tá a wà omi lè yan. ẹ rí i pé táyà bá síkì lọ́sọ̀rọ̀ wá pọ̀ jù wọ́n ní kí wọ́n lọ gbomi sí lára iṣẹ́ tó ti ń pọ̀ jù gbómi ò bá sí lára èèyàn táyà bá mú mi tó fún bá gbẹ èèyàn máa kú. ìwọ́n máa sọ ìbá díẹ̀ nú àwọn omi tẹ́ lè fi ṣe. tí ẹ bá ń lálàkàlà ẹ bu omi ẹ bu síta tó bá dàárọ̀ láì sọ̀rọ̀ ẹ gbàdúrà sí pé ẹ fẹ́ lálàkàlà wọn ẹ mú. kí ẹ gbé síta. a gbé síta kí rí sẹ́sì. bòyò ní gbẹ́ ní ìgbọ́dì sọ̀rọ̀ kí ẹ̀ tó bá fẹ́ wá gbé láàárọ̀ yẹn o gbọ́dọ̀ sọ̀rọ̀ síyàn tó bá ti gbìyànjú wá gbàdúrà sí ogun àlákàlà ojú oṣogbo jẹ́ àjẹni kí má lálàkàlà mọ́ wá gbé mu. omi tí obìnrin ò bá ní àrùn lára tó bá ń wọ́mọ omi ẹ̀ka psalm 24 7 times kó máa mú alóyún. tí ò bá ní àrùn kankan lára tó bá jẹ́ àrùn ló ń dààmú ẹ̀ tí ó fi lóyún. again bí oyún bá ń ya lára obìnrin ó wá omi sí 5 litres kó ka psalm 41 sí 7 times kó máa mú oyún yẹn ò ní yá mọ́ kò ní rẹ́jẹ̀ mọ́. tí orí bá sábà ń fọ́yàn ó sa psalm 24 ní 7 times kó máa fi fọ orí yẹn ó fi fọ fún ọjọ́ mẹ́ta gbọ́tí omi yẹn bí tó bá fẹ́ dà sí kò ní pé bẹ́ẹ̀ yẹn máa kọjá tàbí ohun tó bá padà tó rí omi yẹn orí yẹn á tún padà. tó bá lásìkò tó bí tí tó. ó tán bó ṣe rí tọ́lẹ̀tì ń kọ́ ó wà flush ẹ̀ lọ. ó wà òkè ṣé ó ti yé sìn omi mi ìfẹ́ máa sọ yẹn wọ́n máa fi ṣiṣẹ́ fẹ́ràn bẹ́ẹ̀ wọ́n fi ń pèèyàn tó bá rí ìyàwó ẹ̀ sá lọ sílùú ìbò omi yẹn onísàm tó máa kà sí ọjọ́ kẹta ló máa sá padà wá tó bá dẹ̀ fẹ́ fẹ́ obìnrin tó o bá mú orúkọ ẹ̀ wàá fún lórúkọ. màá ta sínú omi. wàá fún lórúkọ. ẹ tó bá nílẹ̀ ẹ ní sòrò ìgbà tó wà ọmọdé wòlíì mò ń ṣe wọ̀nyẹn ebu ọwà kájàkájà rẹ̀ àti jáwọ́ ẹ̀ tí ó ti yé sìn tí ó ti yé yín a wá sọ pé ẹnìkan kì í bómi ṣọ̀tá omi la fi ń wẹ̀ omi la fi ń mu lágbájá báyìí kó má sùn kó má wo èmi ni kó máa rí èmi ni kó máa nífẹ̀ẹ́ sí. èmi tàbí kí ojú lójú. bẹ́ẹ̀ wàá máa mú mi yẹn ó tán kò ní sùn wọlé wà lálàárí ẹ̀ka kí èèyàn tán díẹ̀ èèyàn ti kú omi ẹ̀ omi ó wà fún ìṣẹ́gun bọ́tò omi tẹ́ ẹ máa lò fún ìṣẹ́gun ájú omi tó ń sun nínú àpáta. tó ń sun jáde. tó ń sun jáde nínú àpáta ẹ wá ka psalm 31 sí ó lágbára o tí ò bá lówó lọ́wọ́ má ṣe o
ẹni tó bá ti lówó tán ni kó ṣe ẹ wá ka Psalm 31 ní 91 times ẹ wá gbé mu bó jẹ́ ìyàwó ẹ ló gbógun tì ẹ́ tó bá dàrọ̀ wá bòkú ẹ lórí bẹ́ẹ̀dì bọ̀ tí owó ò ní wọlé fún ẹ wá máa dàgbà ò ní rówó rẹpẹtẹ wá máa tọrọ owó ni padà máa dàgbà wàrà ẹ bá ti lówó tán ló ń ṣe fún tó ti wà ókè bẹ́ẹ̀ ni ó ti owó ti wà lọ́wọ́ ẹ̀ so ọ̀tá tí ò wáyé torí á blọọkì owó èèyàn ló àwọn ọ̀tá ẹ̀ ló máa pa torí ẹni tó bá forí sàpáta kí ló ń ṣe ó ń pòórá ni omi tó ń sun lábẹ́ àpáta bẹ́ẹ̀ lábẹ́ àpáta la fi ń ṣe confam ni àwa ka Psalm 91 no Psalm 31 ní 91 times bó bá lọ ṣe tó bá rówó ò ní rówó jẹun àjẹ́ ọ̀bá ẹja o a máa block ibi ò dẹ̀ ní báyìí ire ò ní wọlé ibi ò ní báyìí arọ bí bẹ́ẹ̀ ibi ò ní báyìí ire ò ní wọlé arọ bí akóre tó ti èsì ọwọ́ ọ̀tá ò ní ká ẹ bẹ́ẹ̀ nìkan ṣépè fún ẹ Kazeem pé báyìí ọba dọ̀la nǹkan tó sọ fún ẹ ló máa ṣẹlẹ̀ sí confam ni bọ̀tẹ́ àwọn bá lówó lọ́wọ́ kó má ṣe o ire ò ní wọlé bá o ikú ò rẹ̀ ní gbé àṣàṣì kan ò ní gbé ṣùgbọ́n kò ní rówó jẹun dáadáa bó ṣe lè ní ẹ. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.